kókú ọdún. Ẹ kí kókú ọdún o, ẹ bá mi kí kókú ọdún o wá. Ọlọ́jọ́ ìbí kò má yàn kú, ẹ kí kókú ọdún. Ààrẹ ti Falola o. Ọlọ́jọ́ ìbí ó yá gbéra ní ilẹ̀. Gbogbo ó gbéra ní ilẹ̀. Gbéra ní ilẹ̀ kò di ìdí ọdún ẹ lóde. Bọ́dún bá ti dé ọlọ́dún ní mọ́dún tiẹ̀ lọ́dún o. Mo gbé bí ìwé yìí ti mọ́dún rẹ̀ nínú àfárá. Ètò ìràmọ́tì rẹ̀ nínú àpá. Lágbára Elédùmarè onísọdún bá àánú jẹ́ láyé. Ẹ kí kókú ọdún o, ẹ bá mi kí kókú ọdún o wá. Ọlọ́jọ́ ìbí kò má yàn kú, ẹ kí kókú ọdún. Happy birthday to you. Bàmí Falola ti ń sọjọ́ bí lónìí. Ará Àké máa jọ ọmọ máa jòjò lọ́fà. Ẹ̀gbá níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀. Ààrẹ Falola o. Ọ̀kọ́kọ́ lé ló bá wà ní òde. Ẹ̀yìnkùlé ló bá wà ní wọ ọ̀kọ́kọ́ lé ìyàrá ló bá wà ní wọ ọ̀dẹ̀dẹ̀. Mi ò kúkú korí ẹ sábúrò. Mo korí ẹ sá ikú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. Àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. Àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹnẹ. Ààrẹ bàbá Alaje òfìdímùlán. Ààrẹ bàbá Alaje òfìlú Ẹ̀gbá. Ikú wà nífilé rẹ̀ sóde. Àrùn wà nífilé rẹ̀ sọ̀dẹ̀dẹ̀. Láṣẹ Elédùmarè ọba. Èsúsú èéwù náà o. Èfò ṣàlàyé gbọ́dọ̀ wú mọ́lẹ̀. Ọ̀rọ̀ tí ó pa ọ́ lẹ́rìn Ọlọ́run oníjọ́ pa ọ́ lẹ́kún. Àṣẹ ìṣàmọ́dún o. Bàmí àṣẹ iṣẹ́ mi ìsinmi nínú owó, nínú ọlá, nínú àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ ni. Ààrẹ Abímbọ́lá ló pé mọ́ kí ọ. Ó pé mọ́ kí ọ ní gbèjègbèjọ ni. Ó pé ń bọ́ rere o. Ó pé ń bọ́ rere àwọn bàbá rẹ̀ gangan ni. Ẹ̀gbá níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀. Lúmẹ̀sí o. Lúmẹ̀sí má lànà bàbá yín lánàá títí dé Ìjẹ̀bú Òde ni. Ọmọ ṣíkọ́gbìnrin ará òde ará ṣàrà ọmọ àfihàn ọmọ aládé ọmọ ẹ̀rí bí o. Mẹ́bọ́ọ̀ ni wọ́n po kílé àwọn bàbá rẹ̀ gangan ni. Ọ̀kọ́kọ́ lé ló bá wà ní òde. Dáre wá pẹ̀lú kílé àwọn bàbá rẹ̀ gangan ni. Ọmọ fi kú rọ́jú ọmọ kú lọ́kọ ọmọ òṣèré ikú ọmọ kú nẹ̀mẹ̀ ọmọ agbẹ́kùrọ́ jámátà ẹ̀yìn lọ́mọ lóríṣà tó gbé woro lọ́jọ́ jẹ́ gangan. Ọmọ afagẹmọjọ́ búre ètè lóge gbọ̀rẹ̀ ọmọ àfíjù màlẹ́ tí ń sọ màrìwọ̀ pẹ́ ọmọ àwùjalẹ̀ tí kò kí ń rárẹ̀ kó tó jẹ́ ẹ̀wọ̀n ni. Ẹ̀rí lónìí mo pé mo rí ibà bàbá ẹ̀yìn ọmọ onígbòrúurú ọmọ onígbòrúurú ọmọ onígbòrúurú mo pé tájòjì ò gbọ́dọ̀ wọbẹ̀ àjèjì tó bá wọbẹ̀ ẹ̀bọ̀rábọ̀ lásọ ni. Ọmọ olóríṣà àkọlẹ̀ ẹ̀yìn gangan ni tó ṣe ṣùrẹ́ nílọ. Ẹ kí kókú ọdún o, ẹ bá mi kí kókú ọdún o wá. Ọlọ́jọ́ ìbí ọlọ́jọ́ ìbí kò má yàn kú, ẹ kí kókú ọdún. Ẹ kí kókú ọdún o, ẹ bá mi kí kókú ọdún o wá. Ọlọ́jọ́ ìbí kò má yàn kú, ẹ kí kókú ọdún. Ọláyẹmí o. Ọláyẹmí ni mò ń ké sí o. Ọmọ olódòkọ odòkàn tó sàn wéréke tó dá ìkùlé òsílẹ̀ tó dá bàtà ó dúdú bí àrò kójú rẹ̀ ẹ̀rẹ̀ṣọ ọjọ́ mẹ́fà ló fi lókè méje. Àjọ náwó bàbá Dòun ìnáwó ṣàrà ọmọdé nìkànbí ẹlẹ́gbẹ̀ẹ́dọ́gbọ̀n aya ni. Torí méjì kọ́ kọ́mọnú rẹ̀ ẹ lè pupa ni. Ládéyẹmí ọmọ abọ́ tí ń kó sùn bá lè sùn tí
torí méjì kọ́ mo pé kọ́mọnú rẹ̀ lè pupa jẹ́po lọ ni lónìí mo pé mo rí ìbà àwọn bàbá rẹ̀ gangan ni ojú fẹ́rẹ̀ wà kò pé méjì àfàgàn ọ̀dọ́ mo pé wọn mọ̀ sàpọ́nlé rẹ̀ dáadáa ni járe rẹ̀ gbadigbẹ́jẹgbẹ́jọ ni ẹ̀gbá mọ Elizabeth ọmọ gbogbo àkàlà ọ̀ọ́mẹ́rin jogún ọ̀la ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ni wọ́n po kílé àwọn bàbá rẹ̀ gangan ni ọmọ àríjògo lójú ogun ọmọ àṣẹ tí mú mi kíkankíkan ẹ̀yìn tí golúmọ dáadé owó Adéyẹmí o ẹ ti golúmọ gòkè ọ̀rọ̀ àrùnkù kó lọ jẹ sábẹ́ ìwé bàbá yígbó kó lọ jẹ sábẹ́ olúmọ bébí nítorí ògùn ni ẹ̀yìn lọmọ rò tí ń dún yùmúyùmú 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 nínú ilé àwọn bàbá rẹ̀ gangan ni Ààrẹ Abímbọ́lá ló pé mọ́ kí ọ ó pàdùn ní wá báńkì bàbá mi dáadáa ó pàdùn ní wá báńkì bàbá mi dáadáa onílàyájọ́ ọjọ́ bíi bàbá mi gangan ni February 28 ni ìdààmú wáwá nìkan yín sẹ́ mo pé Toysun Enterprises Nigeria Limited wà ní bàjẹ́ bàmí Falola o. Aduniade pé kó sọdún èyí nínú àlàáfíà ara.